Ayekooto TV irú ẹyẹ bí ọ̀bí òsì nígbó kìnìún ọlọ́làjù àjẹkùjẹran òsì pé méjì láwùjọ ẹranko tọ́rọ̀ bá dọ̀rọ̀ ètò tó kọ́ni lọ́gbọ́n àti òye tó ń tàròjinlẹ̀ tó kún fọ́fọ́ fásiyọrí àwọn ẹ̀dá láyé kí la rí gbọ́ lọ̀gá lórí ètò kí la rí gbọ́. ẹ ó ti máa gbọ́ ọ̀tún ìròyìn tó kún fọ́kàn ọ̀jọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé in line with media ethics and practice that full of truthfulness, fairness, credibility, objectivity and balancing. nípa pé káyẹ̀nà náà rọ̀ kó dá sáká láì fi gbàkan bọ̀kan nú lórí ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé bó ṣe nípasẹ̀ àgbẹ̀, ètò ẹ̀kọ́, ọ̀rọ̀ ìlera, ètò ìrànlọ́wọ́ táwọn olóyìnbó ń pè ní humanitarian, ètò ìṣèjọba àwarawa, orin, ijó àti eré ayò níbi tẹ́tí máa pàdé bàbá wa ọmọ borí owó fúnra lára rẹ̀. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ìjọ̀kan ìbéèrè tẹ́ bá ní. Bóyá ẹ sì fẹ́ bá wa dòwò pọ̀ léyìíkéyìí ìlú tẹ́ bá wà. Ẹ lè pè tàbí kẹ́ WhatsApp wa lórí +971 503 430 843. Ẹ má gbàgbé o wípé lórí Ayekooto TV lẹ́ẹ̀ tí máa wò ó láìsí tàbí ṣùgbọ́n wọ́n ní wọ́n pé tàbí kankan lórí ètò Kí la rí gbọ́. The truth must be told. Ọpẹ́ ni fún Olódùmarè, ọba tí ó ṣẹ̀dá ẹnì kọ̀ọ̀kan wa, ọba tó ní kí èmi àti yín kí a tún jọ máa bẹ lónìí. Ọlọ́run ọ̀hún ó náà ní èmi àti yín ńlá fi ọpẹ́ àti ìyìn wa fún lọ́jọ́ tòní, torí pé kò sí ẹni méjì tí ọpẹ́ wa tọ́ sí, tí ìyìn wa tó sí bí kì í ṣe ọba tó ṣẹ̀dá èmi àti yín. Ọlọ́run ọ̀hún ó náà ní èmi àti yín ni ó ní a ó máa fi ọpẹ́ àti ìyìn wa fún lọ́jọ́ tòní. Orúkọ tí mo yí padà ọmọbìnrin owó Ayekooto náà ni èmi ń jẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa àtúnṣe kí sì ni ohun tí a tún mú wá fún wa lọ́jọ́ tòní. Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn báyìí òun náà ni àdẹ́ẹ̀dẹ́. Bẹ́ẹ̀ sì ni owó Yorùbá ọ̀hún ló ní igi gogoro mọ́gùn mi lójú àtòkèrè báyìí òun náà ni àti yẹ. Ìdí yìí tí wọ́n tún ṣe wá lónìí láti wá sọ fún wa wípé ewu ń bẹ lóko lóńgẹ́ fún alárẹ̀ ewu ni. Gbogbo aláàrí wípé lẹ́nu ṣe ìgbà tí àwẹ̀ Ramadan bẹ̀rẹ̀ yìí, ìpànìyàn, ìjínigbé ó dínkù ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní agbègbè ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n eléyìí tí a tún gbọ́ lónìí ó tún gbẹnu tán. Òun ṣe ni pé kì bá tún dáa ká tún jáde ká tún pe àwọn ènìyàn wa sí àkíyèsí láti lè gbáradì, láti lè múra sílẹ̀ wípé ìjà ò tíì dé, ìjà ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Àwọn Fúlàní ni wọ́n tún kọ lẹ́tà wípé nígbà tí àwẹ̀ bá parí àwọn yóò padà sí ìdíṣẹ́ okòwò àwọn. Lọ́tẹ̀ yìí àwọn ṣetán láti ran ìran Yorùbá tìrantìran. Kódà wọ́n sọ débi pé lọ́tẹ̀ yìí àwọn ò ní lọ sí ojúlé báwọn ṣe ń lọ. Gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ó ní àwọn yóò máa wọ ààfin wọn níkọ̀ọ̀kan táwọn yóò sì máa pa wọ́n. Tàbá dẹ̀ gbàgbé wípé wọ́n ti ṣe léyìí òun náà ni operation eléyìí tí wọ́n ṣe last ní ọba kan tí wọ́n pa ní Ondo State. Ṣùgbọ́n pípa tí wọ́n pa ọba yìí ní Ondo State ó dùn mọ́ wọn nù nítorí pé wọ́n rí ọba yìí pa, wọ́n sì kó àwọn ohun tó yẹ kí wọ́n kó wọ́n sì kó lọ. Eléyìí ló tún fún wọn láàyè wípé àwọn bá ti lè parí àwẹ̀, ohun tí àwọn yóò tún gbọ́ lọ́tẹ̀ yìí òun náà ni kí àwọn tún bẹ̀rẹ̀ sí ní dá ìran Yorùbá lágara. Bẹ́ẹ̀ sì ni àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá àwọn ni àwọn yóò máa dojúkọ lọ́tẹ̀ yìí tí àwọn yóò sì máa rí pé àwọn ń pa àwọn báyìí. Ẹ̀rí mo mí kanlẹ̀. Ọ̀rọ̀ yìí àbí míì, ọ̀rọ̀ yìí àbí tó wà ń bẹ̀, ọ̀rọ̀ yìí àbí tí àmì àti tó yẹ ká gbọ́. A sì ń pe ọ̀rọ̀ yìí ní àárò, à ń pè lówè, ó wá ń lá àrò nínú. Gbogbo wa sùn àkọ́rí síbi kan náà, a gbàgbé wípé inú ewu la ti ń jẹ, inú ewu la ti ń mu, inú ewu la ti ń ná, inú ewu Fúlàní la ti ń lò. Fúlàní dojú ìjà kọ wá, àwa síbẹ̀ ni pé a ò lágbára. Àmọ́ ṣáájú kí n tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi, ṣáájú kí n tó tẹ̀síwájú nínú tí ó padà wá ṣe èmi àti ẹ, tí ó padà ṣe wá léèmọ̀, òun kàyéfì, tá a bá tètè múra ká pèwọ́ ẹ̀, tá a bá tètè múra ká sọ fún àwọn ọ̀dọ́ wa kí wọ́n gbáradì wípé ìjà ti dé, ogun ti dé, wàhálà ti dé tí gbogbo wa sì gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀
láti ja ọjà ọ̀hún. Èmi ni ti Paul, èmi ni tàpólò, kì í ṣe ohun ló kàn sí o. Ohun tó kàn lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni bí a ó ṣe dáàbò bo ilẹ̀ Yorùbá, bí a ó ṣe dáàbò bo àwọn olórí wa, bí a ó ṣe dáàbò bo ògbé wa, bí a ó ṣe dáàbò bo dúkìá àti ohun ìní wa. Torí bẹ́ẹ̀ kọ́, kọ́lọ́run kó má jẹ́ kí a fi ìran Yorùbá kó má jẹ́ ká fi pẹ̀tàn. Bàbá Akíntóyè òun náà ni wọ́n gba mẹ́sẹ̀jì yìí. Ẹ jẹ́ ká lọ gbọ́n tí bàbá yìí, ẹ jẹ́ ká lọ gbọ́n tí wọ́n sọ. Until the end. Hello, Pastor Paul. Ẹ káàárọ̀, bí mo ṣe ń jí ni mò ń send the message sí yín o. It's a very, very important message o. It's a message to all Yoruba people, àtọmọdé, àtàgbà, àtọkùnrin, àtobìnrin. Àti sí àwọn ọba wa. Mi ò tẹ́ni tó ń send message sáwọn ọba wa o. Mi Banji Akintoye, mi ò ìyẹn ó kọjá mi o. Àwọn ló ní wá o. Torí náà orí ìdọ̀bálẹ̀ mo wà tí mo fi ń send message sí àwọn ọba wa. Mo fẹ́ kó make sure pé gbogbo àwọn èèyàn wa ló get message yìí o. Àwọn Fulani ránṣẹ́, wọ́n kọ rẹpẹtẹ pé àwọn ń bọ̀ wá pa gbogbo Yorùbá rẹ́ tí wọ́n bá gbàwẹ̀ tán. Àwẹ̀ yẹn dẹ̀ máa parí ní 22nd of March. Pé àwọn ń bọ̀ wá pa gbogbo Yorùbá. Pé wọ́n máa wá ọba wa ní kọ̀ọ̀kan, wọ́n máa pa wọ́n. Then wọ́n á wá gba ilẹ̀ wa, wọ́n á wá sọ di tiwọn. Ẹ má jẹ́ ká sọ pé wọ́n ní wá o. Àìsàn tó ń ṣe wọ́n bí ajá tó nídìgbòlugi ni o. Kò lè wọ ara ẹ̀ o. Kò dẹ̀ sẹ́ni tó lè wò ó. Nítorí náà ẹ jẹ́ ká dúró láti defend ilẹ̀ wa. In every town, rather in every hamlet nílẹ̀ Yorùbá, in every village, in every town, in every city, ẹ jẹ́ ká organize láti defend ilẹ̀ wa o. Òru náà máa ń wá, coward ni wọ́n. Wọ́n lè wá lọ́sàn-án gangan láti wá face èèyàn láti jà. Wọ́n á wá ní nǹkan bí aago 2 lóru, nǹkan bí aago 3, 4. Nítorí náà a gbọ́dọ̀ ṣọ́ every one of our hamlets, our villages, our towns, and our cities. Ẹ jẹ́ ká ṣe yẹn from now on till the end of the next month tí wọ́n bá wá wá. Ẹ má jẹ́ ká sọ pé wọ́n ò ní wá o. Ẹ jẹ́ ká assume pé wọ́n máa wá o. Mo kí gbogbo ẹ̀yin kábíyèsí o. Mo ní kí Pastor Paul kó jọ kó send message sí yín o. Mi ò tẹ́ni tó, mo repeat, mi ò tẹ́ni tó send message sí yín. Ẹ̀yin lẹ́ni wá o. Ẹ̀yin lẹ́ send message sí wa. Àwa ò ní send message sí yín o. Orí ìdọ̀bálẹ̀ mo wà tí mo ti ń send message sí yín o. Bí mo ṣe ń send sí àwọn yòókù fún gbogbo àwọn èèyàn wa yòókù nílẹ̀ Yorùbá, ó yàtọ̀ sí bí mo ṣe ń send sí yín o. Ẹ jẹ́ ká defend ara wa o. Àwa Yorùbá àwọ̀ o. Ṣùgbọ́n téèyàn bá fi ajá tó nídìgbòlugi sílẹ̀ tí ò ṣe nǹkan kan pa ẹ̀, tí bàbá ilé ń wò, tí ọmọdé ilé ń wò, tí àgbà ilé ń wò, tí obìnrin ilé ń wò, ajá tó nídìgbòlugi á bu èrò púpọ̀ jẹ́ o. Ẹ má jẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ sí wa o. Message àwọn Fulani yẹn mo ti send sí many governments in the world. Mo dẹ̀ ti send sí United Nations. But ẹ má jẹ́ ká dúró pé àwọn United Nations, àwọn international community ló ń bẹ̀ wá defend wa o. Àwọn international community wọn kì í tètè yára sí irú nǹkan bí eléyìí kan lọ defend, kan lọ stop trouble o.
ní 1994 ní Rwanda wọ́n ṣe ń fàṣẹ tán ṣe náà nìyẹn títí àwọn èèyàn fi para wọn títí 900,000 and more people ló kú kí United Nations tó dé. Bẹ́ẹ̀ náà làwọn United Nations ṣe falẹ̀ wọ́n fàṣẹ ní Yugoslavia. Àwọn kan lára àwọn èrò tó different peoples bíi ti Yorùbá Ìgbòho kankan tó wà ní Yugoslavia wọ́n làwọn ò ṣe mọ́ àwọn fẹ́ jáde àwọn yòókù kógun wọn lọ bẹ̀ sí bá wọn jà ó wá di rẹpẹtẹ ó wá di pé wọ́n pa èrò púpọ̀ lọ rẹpẹtẹ kí United Nations àti international community tó wá dá sí o ẹ má jẹ́ ká dúró pé wọ́n ń bọ̀ o ẹ jẹ́ ká defend every hamlet, every village, every town, every city in Yoruba land. Àwọn ọ̀dọ́ wọn náà ni wọ́n rán wá tó wá ń ṣe gbogbo tó wá ń fa gbogbo wàhálà yìí nílẹ̀ Yorùbá nílẹ̀ òmíràn gbogbo ní Nàìjíríà. Àwọn ọ̀dọ́ wa náà ní ká jẹ́ ká organize o. Àwọn ọ̀dọ́ wa ready láti defend every hamlet wa o, every village wa o, every town wa o, every city wa o. Ẹ jẹ́ ká fà wọ́n mọ́ra o, ká bẹ̀ wọ́n kán defend ilẹ̀ wa lóru o. Torí pé wọ́n máa defend ilẹ̀ wa, ẹ jẹ́ ká máa ṣe until the end of April. Tán bá wá yes àmọ́ pé bóyá wọn ò ní wá. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká sùnù, ẹ jẹ́ ká ready báyìí o láti 20th of this month ká bẹ̀ sí defend ilẹ̀ wa. Torí àwọn ọmọ tí a máa kó jọ pé kán máa defend ilẹ̀ wa lóru yẹn ẹ jẹ́ ká dáwó díẹ̀díẹ̀ ní every hamlet, every village, every town, every city. Ẹ jẹ́ kí àwọn ará ìlú kan dáwó díẹ̀ kán fi pèsè oúnjẹ tí àwọn ọmọ wọ̀nyí á máa jẹ lóru. Kì í ṣe oúnjẹ rẹpẹtẹ, oúnjẹ bí àkàrà, bí bread, bí puff bá ṣe a nídìí ẹ̀ o. Mo bẹ̀ yín o gbogbo ilẹ̀ Yorùbá mo forí adé bẹ̀ gbogbo Yorùbá àwa Yorùbá kẹrẹ o èèyàn gidi ni wá o àwọn Fúlàní ò jẹ́ nǹkan kan lára wa o ṣùgbọ́n tí ìbálẹ̀ ilé àtàwọn ará ilé bá fi ajá tó ní dìgbòlugi sílẹ̀ á bu èrò púpọ̀ jẹ́ o ẹ má jẹ́ káwọn Fúlàní kan wá ba ìlú wa jẹ́ o pé àwọn máa lé wa kúrò àwọn máa ṣe rárá o wọn lè ṣe but wọ́n lè da ìlú wa rú wọ́n lè pa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa wọ́n lè kidnap àwọn èèyàn wa lọ sínú igbó ẹ má jẹ́ kán ráyè ṣe yẹn o mo kí yín o mo repeat ẹ̀yin bàbá wa kábíyèsí ẹ̀yin lẹni wá o ẹ̀yin lẹni wá o mi ò tẹ́ni tó ń ránṣẹ́ sí yín o ṣùgbọ́n emergency dé o òun ni mo ṣe ń ránṣẹ́ yìí ẹ má jẹ́ kí àwọn èèyàn wá sùn nù o ẹ̀yin fún ara yín ẹ defend palace yín o ẹ ṣé o mo kí gbogbo Yorùbá o mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbà o mo kí àwọn ẹ̀yin orí adé o ẹ ṣé o èmi adé Banji Akintoye ló ń pè yín o èmi ni mo ránṣẹ́ yìí o. Yorùbá bọ̀ wọ́n ní àbọ̀rọ̀ báyìí là ń sọ fún ọmọlúwàbí wọ́n ní tó bá dénú ẹ̀ wọ́n ní yóò dìde a ṣẹ̀ṣẹ̀ máa pariwo a ṣẹ̀ṣẹ̀ máa sọ àwọn nǹkan báyìí a ṣẹ̀ṣẹ̀ máa fi àwọn ọ̀rọ̀ báyìí bó bá ṣe ń ṣẹlẹ̀ ní yàjóyàjó a ṣẹ̀ṣẹ̀ máa fi ránṣẹ́ sí pé nǹkan báyìí òun náà ni ta tún gbọ́ nǹkan báyìí òun náà ni ta tún gbọ́ wàhálà ń bọ̀ wàhálà ló délẹ̀ yìí
kí ni tí àwọn lọ́balọ́ba wa kí ni tí wọ́n fẹ́ ṣe, kí ni ìgbésẹ̀ tí àwọn lọ́balọ́ba wa ń gbé láti pinwọ́ ìṣòro tí ó padà wá máa jẹyọ nígbà tí àwẹ̀ Ramadan tó bá parí. Àwẹ̀ Ramadan ni Ọlọ́run sọ pé kí àwọn apànìyàn yìí kí wọ́n filẹ̀ kí wọ́n yà sí holy month of tí wọ́n lè fi sí holy month. Lẹ́yìn tí month yìí bá ti lọ wọ́n ó tún bẹ̀rẹ̀ action wọn immediately ni. Bẹ́ẹ̀ sì ni a ní àwọn ọmọ tí wọ́n kájú ẹ̀ tí wọ́n tó gbangba sùn lọ́yẹ́ láti kojú àwọn Fúlàní yìí. Ṣebí ìbọn ni wọ́n gbé dání, ṣebí àdá ni wọ́n mú dání, wọ́n mú jù bẹ́ẹ̀ lọ. Wọn ò mú jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ ẹ bá rí Yorùbá kan tí wọ́n mú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí àwọn mẹ́ta tí wọ́n dúró tì í, tí wọ́n bá fi Yorùbá yìí sílẹ̀, yóò na àwọn mẹ́tẹ̀ẹ̀ta, yóò nà wọ́n tí wọ́n ó dẹ̀ dá tí wọ́n ó kú. Ṣùgbọ́n torí ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn, òun ni tó fún wọn ní agbára tí arákùnrin yìí tí ó fi lè ṣe nǹkan kan. Kí wàá ló wá dé tá a ṣe rú àwọn ọmọ tiwa náà lágbára? Lórí tẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá tẹ́ pàdé ọ̀rẹ́dà kẹ́ ẹ ṣe ara yín lọ́kàn wípé enough is enough. Kẹ́ ẹ jẹ́ ká jọ ja ìjà yìí, kẹ́ ẹ pa wọn pọ̀, kẹ́ ẹ gbé ohun tó bá lè jẹ́ difference láàrin ara yín, kẹ́ ẹ gbé tì, kẹ́ ẹ kọ́kọ́ gbé yẹn sí ẹgbẹ́ kan náà, kẹ́ ẹ kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ, kẹ́ ẹ tó wá fi àpò pàdé. Lónìí mo tún sọ fún wọn pé àwọn Fúlàní ó máa lo ìlú Ìwó láti àtàkì ilẹ̀ Yorùbá. Àwọn Fúlàní wọn yóò máa lo ìlú Ìwó láti àtàkì ilẹ̀ Yorùbá nítorí pé lónìí Ìwó ni the largest city that need the most populous Fulani in Ọ̀ṣun State. Látàrí ìdí èyí Ìwó ti gbàbọ̀dè fún ìran Yorùbá ní ìlú Ọ̀ṣun. Ọba ìlú Ìwó ti gbàbọ̀dè fún àwọn ọmọ Yorùbá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Olúwo ti gbàbọ̀dè fún àwọn ọmọ Yorùbá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ sì ni nǹkan tó Olúwo ṣe yìí a lè má rí repercussion ẹ̀ lónìí, àmọ́ tó bá di ní ọ̀la nígbà tí Olúwo yìí ò bá sí mọ́, kò sí bá ṣe fẹ́ lé àwọn Fúlàní kúrò. Wọ́n ti gbalẹ̀, wọ́n ti gbàlú, wọ́n ti gbòòrò, wọ́n ti di ìlú kan nìyẹn. Àwa di gà Fúlàní ilẹ̀ Yorùbá, wọ́n sì ń padà bọ̀ wá jẹ ọba ìlú Ìwó. Ojú ló pẹ́ sí ọmọ olè tó ń dájọ́, eléyìí tí wọ́n ń dá òun náà ni ó padà wá kó. Ẹ lọ kọ́lẹ̀ pé ìlú Ìwó Fúlàní ó padà jẹ ọba ní ìlú Ìwó. Fúlàní wọn ó padà fi ogun gba ìlú Ìwó bí wọ́n ṣe gba Ìlọrin. Fúlàní wọn ó padà fi ogun gba ìlú Ìwó bí wọ́n ṣe gba ìlú Ìlọrin tí Yorùbá ò bá múra. A sọ fún wa sí wípé the strategies táwọn ọmọ yìí tí wọ́n tún gbé dání lọ́wọ́lọ́wọ́ báyìí, òun náà ni láti máa wọlé tọ̀ àwọn ọba lọ ní kọ̀ọ̀kan láti máa lọ gbé àwọn ọba. Ẹ jẹ́ ká múra, ìran Yorùbá ò gbọdọ̀ parun. Ẹ jẹ́ ká jọ síra wa lóṣooṣù ọwọ̀, ká jọ pinwọ́ wàhálà yìí. Ẹ jẹ́ àjà ìjà yìí ní pátápátá là fọ́jú, kùtàkùtà là dẹ́tẹ̀, ojú àfọ̀fọ́tán, ìjà ní dálẹ̀. Torí tá a bá kọ̀ tá a bá ja ìjà ọ̀hún nísìnyí, ìgbà wo gan la tó fẹ́ jà á? Àwọn ọmọ wa ni wọ́n sì ń pa yìí, àwọn ẹbí ni wọ́n ń pa yìí, àwọn ará ni wọ́n ń pa yìí, àwọn ọmọ wa ni wọ́n ń pa nípakúpa yìí. Àwa dúró, àníjà ò tí ì dé, ìjà ò tí ì dé, ìjà ti dé, níṣẹ́ là ń tanra wa. Ìjà ti dé, àmọ̀nà tá a gbà já, a sì mọ ọ̀nà tá a gbà já ìjà ọ̀hún, ẹ̀rù ìjà ló ń bà wá. Léyìí tí mo sì rò pé kò yẹ kí ẹ̀rù ó bà wá, nítorí pé n tá a gbọ́dọ̀ jọ jà ni, nítorí pé n tí èmi àti yín tá a gbọ́dọ̀ jọ sán ṣòkòtò wa kó le kájọ jà ni, nítorí pé ẹ̀tọ́ èmi àti ní láti dáàbò bo dúkìá àti ẹ̀mí ilẹ̀ gbogbo wa. Tá a bá wá kọ̀ tá a ṣe é, tá a dáàbò bo dúkìá àti ẹ̀mí ilẹ̀ Yorùbá, ọ̀nà wọn gan-an ni ìran Yorùbá fẹ́ bọ́ lóko ẹrú. A sì gbọdọ̀ bọ́ lóko ẹrú tá a wà yìí, torí pé òun ni yóò máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ṣòó pé nígbà tèmi àti ẹ ìran Yorùbá ò parun. Àwọn nǹkan wọ̀nyí ẹgbọ́n tí bàbá sọ, àwọn Fúlàní yìí ti múra kalẹ̀ pé tí àwẹ̀ bá ti parí, níṣe ni àwọn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ tí àwọn ṣe. Á dẹ̀ parí àwẹ̀ in the next 4 days now. Àwẹ̀ ó parí in the next 4 days. Kó mọ̀ jẹ́ pé ijó òtún àwẹ̀ gẹ́gẹ́ ni wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́ ńlẹ̀ Yorùbá. Wọ́n dákẹ́ sí àwọn eyín, àwọn rò pé wọ́n ti dákẹ́ wọn sọ̀rọ̀, wọ́n farasin ni nítorí àwẹ̀ Ramadan ni. Táwẹ̀ bá ti lọ, wàhálà àti ìjẹ̀gbọ̀n yóò tún bẹ̀rẹ̀. Ṣé bẹ́ẹ̀ gbọ́n tí Gumi sọ?
wà lágbọ́n tí Gumi sọ wípé kò sí àwọn ìjọba kọ̀ọ̀kan tí kò mọ ibi tí àwọn Fúlàní wà. Ó ní àwọn ìjọba wọ̀nyí, ó ní àwọn gan mọ ibi tí àwọn Fúlàní yìí, ó ní wọ́n mọ ibi tí wọ́n wà. Ó nítorí pé àwọn náà ni wọ́n ń pe òun pé kó ń bá wọn dá sí ọ̀rọ̀ àwọn Fúlàní. Ó ní kò sì sí ìgbà tóun ń lọ bẹ̀ tóun ò ní lọ pẹ̀lú àwọn tí wọ́n tó gbangba sùn lọ́yẹ́ tá a mọ̀ sí àwọn Yorùbá, sí àwọn Nigerian security. Ó ní kí wọ́n sọ ọjọ́ tí òun dá nìkan lọ bá àwọn Fúlàní yìí, tóun dá nìkan lọ bá wọn rí. Ó ní tí kì bá ṣe wípé àwọn Nigerian military, Nigerian soldier, Nigerian navy, Nigerian army security agency, àwọn ni wọ́n ń tẹ̀lé òun tóun fi ń lọ bẹ̀. Ó ní kò sì sí ìjọba, ó ní gọ́fìmẹ̀ntì ò lè sọ wípé àwọn ò mọ ibi tí àwọn Fúlàní yìí wà. Ó ní kò sí gọ́fìmẹ̀ntì lónìí tó lè sọ fún un wípé àwọn Fúlàní yìí o níbi tí wọ́n wà o àwọn ò mẹ̀. Ó ní àyàfi tí wọ́n bá ń parọ́ tàn wá jẹ́lógún. Ṣé lè gan lásán lọ́tọ̀? Ṣé kò tó níbẹ̀rù fún èmi àti yín? Ṣé kò tó lóye fún èmi àti pé àwọn wọ̀nyí wọ́n mọ ibi tí àwọn Fúlàní wà lóòótọ́, wọ́n mọ ibi tí wọ́n ń gbé, wọ́n mọ ibi tí wọ́n ń jẹ̀ sí. Kí wá ló wá dé tí wọ́n ń parọ́ fún wa? Kí ló dé tí wọ́n fi dúdú bò wá lójú? Kí ló dé tó yẹ pé wọ́n rí òótọ́ wọn sọ, wọ́n wá ń fi irọ́, wọ́n fi ń pọnmi irọ́ fún wa? Àwa sì dúró àrò wípé bá a ṣe máa bá a lọ leléyìí, bí nǹkan ò lè máa ṣe báyìí lọ. Torí pé tí nǹkan bá ń ṣe báyìí lọ, dandan ni fún wa láti pinwọ́ wípé wàhálà tí ń bọ̀, ogun ti dé nìyẹn. Ǹjẹ́ tí wàhálà àti ogun ọ̀hún tó bá wá dé lóòótọ́, tí a rí agbára, tá a ní ipá tá a lè sà láti pinwọ́ ẹ̀, tá a ní ipá tá a lè sà láti jẹ́ kí ogun ọ̀hún kó mọ́wọ́ dúró. Nítorí pé ogun leléyìí fún ìran Yorùbá. Àwọn gan ni wọ́n sì fẹ́ bá wa jà. Torí pé a gbọ́dọ̀ rí àwọn tí wọ́n bá wa ja ìjà yìí lájàyè débi tí ogun ọ̀hún ò ti gbọ́dọ̀ borí ìran Yorùbá. Ọ̀nà wo là á wá gbà ṣe tí irú ogun báyìí tí kò fi ní borí ìran Yorùbá? Àyàfi kí ìran Yorùbá, àyàfi ká múra, ká sán ṣòkòtò wa kó le, ká ṣe tán láti ṣe kí ni o, ká ṣe tán láti ja ìjà ọ̀hún gẹ́gẹ́ bó ti tó àti bó ṣe yẹ. Torí tá a bá kọ̀ tá a ja ìjà ọ̀hún gẹ́gẹ́ bó ti tó àti bó ṣe yẹ, Yorùbá wọn sọ pé wọ́n ní kinní kan ó padà wá gbé ọ̀bọ gọ̀bẹ́, ọ̀bọ ó padà tún wá gbéra ẹ̀ bọ̀gbẹ́, á padà tún wá gbéra wa bọ̀gbẹ́. Torí pé ohun tó ń ṣẹlẹ̀ yìí, ohun tó yẹ kí èmi àti yín, ohun tó yẹ ká jọ mójútó ni. Gumi tún sọ̀rọ̀, kì í ṣe pé àpòrí Gumi dàrú, kì í ṣe pé Gumi ò mọ ohun tó ń sọ, kì í ṣe pé àpòrí Gumi ò pé. Torí pé Gumi ń sọ òtítọ́ àti òdodo ọ̀rọ̀. Ó nítorí àwọn wọ̀nyí náà tẹ́ sọ pé rí yìí, ó ní ẹ lọ bi àwọn ìjọba yín léèrè. Ó ní wọ́n mọ̀ sí gbogbo bóun ṣe máa ń lọ bẹ̀. Ó ní wọ́n mọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Ó ní ó yé wọn, ó ní tó yé wọn ni. Ṣé tá a bá wá bi àwọn ìjọba wa léèrè lóòótọ́, ṣé lóòótọ́ ni wọ́n mọ̀ sí? Ṣé lóòótọ́ ló yé wọn? Ṣé lóòótọ́ ni wọ́n mọ ibi táwọn Fúlàní? Ó ní wọ́n mọ Fúlàní kọ̀ọ̀kan pẹ̀lú gúùpù wọn. Ẹni tí Gumi tó sọ nìyẹn. Torí pé Gumi ò sì ní parọ́ mọ́ àwọn ìjọba yìí. Ṣùgbọ́n ǹjẹ́ àwọn ìjọba yìí ǹjẹ́ wọ́n ṣe kankan lérí ẹ̀? Jẹ́ kí èmi àti yín jẹ́ ká lọ gbọ́n tí Gumi sọ. Well, a lot of people have seen you in clips and pictures with this terrorist where you know where they are. We've communicated with them. You've even as far as negotiating with them, So a lot of people believe that since you have, the knowledge about all this, is it that the government does not have the power or the equipment to know where these terrorists are to tackle insecurity? The government knows every terrorist by name and by location. I don't go alone. I don't go to the terrorists alone. I call the police, I call the security, everybody. I will go to the MES or that place. In fact, when we went to one terrorist, I went even with women with me. To the bush. The thing is, you didn't see it because the camera was not concentrated on it. I don't go hello. Ṣé gbọ́n tí Gumi sọ? Ó ní wípé àwọn gọ́fmẹ̀ntì wọ́n mọ àwọn tẹ́rọ́rìsì yìí pẹ̀lú orúkọ wọn àti gúrùpù ẹnìkọ̀ọ̀kan.
àwọn terrorist yìí o gọ́fìmẹ̀ntì mọ̀ wọ́n pẹ̀lú orúkọ wọn àti gúrùpù tí ẹnì kọ̀ọ̀kan wọn wà. So dájúdájú àwọn ìjọba yìí ni wọ́n mọ̀ọ́mọ̀ fi ẹ̀mí wá ráre, àwọn ìjọba yìí ni wọ́n mọ̀ọ́mọ̀ fi ẹ̀mí wá tàfàlà. Báwo la sì fẹ́ ṣe tá a fẹ́ mórí bọ́? Àyàfi kí Olódùmarè kó ṣàánú fún wa. Látàrí ìdí èyí, ẹ jẹ́ kí oníkálukú wa, ẹ jẹ́ ká gbáradì o pé wàhálà ti ń bọ̀, ogun dẹ̀ ti dé, kò dẹ̀ sí ẹnikẹ́ni tó lè gbà wá, àwa gangan fún wa lára wa, òun náà ni a ó gbára wa o. Tá a bá ń dúró pé lórúkọ Jésù, orúkọ Ànábì, bẹ́ẹ̀ ni tí a ti ṣetán láti bọ́ nínú táwa ni, bẹ́ẹ̀ ni tó yẹ pé a mọ nǹkan tó kù lọ́rọ̀ wa, òun ni mo rí sí o. Ṣùgbọ́n tá a bá dúró tán láti gbára wa kalẹ̀ lọ àwọn yìí, a mọ̀ wípé ẹlẹ́rù lọ́kọ máa ń gbé ẹrù ẹ̀ níbi tó wúwo kó tó wá rí ẹni tí yóò ràn lọ́wọ́. Ẹrù wa lélẹ́yìí, ó sì dandan fún wa láti gbé níbi tó wúwo, kí Olódùmarè náà kó sì ràn wá lọ́wọ́ ní agbára Ọlọ́run. Àní bọ́wọ́, àní jìyà ìmọ̀dí, àní kú ikú ọ̀wọ̀wọ́. Ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká mú ìgbọràn. Yorùbá ní ìgbọràn ó sàn ju ẹbọ rírú. Ẹ jẹ́ ká mú ìgbọràn yìí. Bàbá Akintoye ti sọ̀rọ̀ pé àwọn Fúlàní ń bọ̀ wá máa àtàkì ilẹ̀ Yorùbá lẹ́yìn ìgbà tí Ramadan bá ti lọ. Mo sọ pé léyìí ó tó fún ọlọ́gbọ́n olóye láti mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí kò sí ojú ọ̀run fún ẹnì kọ̀ọ̀kan wa. Olódùmarè yóò ṣàánú fún wa. Mo sọ ilé yìí náà, mo dúró, orúkọ mi yí padà, ọmọ Bùrẹ́wó Ayekooto náà ní orúkọ tèmi. Ó dàbọ̀.